Olootu naam ọmọ àdábánijà bá a bá dàgbà kọjá bàǹtẹ́ onírù ọmọ ẹni là á dáa fún wọn ò tí ì bí àwọn ọmọ míì tí mo ti ń sọ̀rọ̀ lórí rẹ̀ ọyọ 40 years kú òun ọjọ́ orí rẹ̀ kó sọ séjì tó bá kú ọyọ wà lọ́mọ ọdún 3 àbọ̀mọ ọdún 4 àbí kó wà lọ́ndà 40 years. àwa wí àtẹnitọ́mọ̀rọ̀ sọ àtẹni wọ́n fa álọ̀mù fọ̀ lẹ́nu ńgbà kéke àtẹni tí wọ́n ráyọ̀ álọ̀mù yọ̀ lẹ́nu àtẹni tí ń sọ̀rọ̀ tẹ́ẹ̀sì ń kùn lẹ́nu kíní Facebook àti kíní wọn social media ó tiẹ̀ ti sọ ó ti bà gbogbo nǹkan jẹ́ bẹ́ẹ̀ bá rẹ́ nìkan bá rówó àjọgbà nísìnyí wọ́n bá ti ra fóònù náà di pìrìsẹ́ńtà ní ayẹyẹyẹyẹ wọ́n máa ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sọ̀rọ̀ àbá ń sọ̀rọ̀ àwa mẹgbẹ́ bàbá ẹni tá a ṣe èèyàn ó tó sọ̀rọ̀ kún ó tó fi jẹ́ bá a pèdè ńlẹ̀ Yorùbá bá a sọ̀rọ̀ ní gbogbo ẹkùn Yorùbá oyè tí Wàsíù Àyìndé jẹ níbẹ̀ lórí mi Wàsíù Àyìndé tá a bá ń sọ̀rọ̀ àwọn tó jẹ oyè ilẹ̀ Yorùbá ẹ mọ̀ mú Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams oyè ẹ̀ kárí gbogbo ilẹ̀ Yorùbá Máyégún jẹ́nẹ́rà gbogbo ilẹ̀ Yorùbá kì í ṣe Ọ̀yọ́ nìkan bá a sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni mí ń wọ́n ṣe bá a sọ̀rọ̀ Ìbàdàn ń wọ́n ṣe bá a sọ̀rọ̀ Èkó gan wa tó pé èèyàn bá a sọ̀rọ̀ kò ní nǹkan kan tá a rí a sọ̀rọ̀ Sunday Igboho ni gbogbo wọn bá ń bẹ́ jáde gbàràgbàrà ń ò sì rí yín bá wí kálukú náà ń wẹ́ni tí ó fi gba star ni ẹ sáàmọ́ fi mi gba láyọ̀nù tẹ́ ẹ fi ń gbà lórí TikTok ẹ máa wọ òkè ẹ máa wọ odò ẹ máa wọ ọlẹ ẹ máa wọ ẹ máa gbé mi tàbàyè ẹ ṣe kínní kan ẹ bá ń ṣe ààrẹ ọ̀rọ̀ Kọ́lá Olóòtú tí mo tún mú wá lónìí wákàtí kan ni ó fi ẹlòjáìsì ẹ Kọ́lá Olóòtú ni wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí ẹ̀rí sọ̀rọ̀sọ̀rọ̀ kan tí ń bẹ ń bàdàn kínní ìhàlẹ̀ gan ti pọ̀ ìtọ́ ọba fẹ́ wíwí jẹ́ agbọ́ ọ̀tọ̀ ni míì tí ọ̀kọ́ mi kalẹ̀ hìn gbogbo style tí Kọ́lá Olóòtú ti lò láti bí 20 ọdún tó ti kú tó ti wọlé yọ ọ̀kọ́ mi kalẹ̀ hìn yọ ọ̀kọ́ dákẹ́ lọ fẹ́ bí ilẹ̀ bí ẹ̀yìn. èmi tí mò ń sọ̀rọ̀ orí rédíò ni mo ti ń sọ̀rọ̀ mi kì í ṣe pìrìsẹ́ńtà tí ń gbé fóònù lọ́wọ́ ń kọ̀rọ̀ yàrá àjọ kan wà tí wọ́n ń pè ní NBC òun ni ọkọ̀fà gbogbo tí wọ́n ń pè ní rédíò àti tẹlifíṣàn ó lè sọ̀rọ̀ àlùfàǹsá bó o ṣe fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ìjọba ahun bora rẹ̀ mọ́nú pósí ògòǹgò gbọ́n ó bora rẹ̀ máa tàn ìjọba náà mọ̀ pé ẹ̀ máa sọ jágajàga ló fi gbé àwọn aláṣẹ NBC kalẹ̀ bóyá wọn wà á máa wò bóyá kọ́ ọ máa bú mi ní ìsìn sínú ọ̀wà àjókòó tí ọ àbíláìdé ọlọ́bẹ̀ jókòó tí ọ wá ń pé Kọ́lá Olóòtú kíní kankankan bí ọba lè kọ́sàn rẹ̀ níbi tó o ti ń sọ̀rọ̀ ebi yóò sì rìpọ́ọ̀tù ẹ kó o tó sọ̀rọ̀ nǹkan ń ti gbọ́ ibẹ̀ náà làwọn NBC bá ọba sọ̀rọ̀ jágajàga ní ìsìn àwọn ètí ọ̀mẹ́jọ rẹ lọ DSS wà ń bẹ̀ tí DSS káwọ́ gbéra ẹgbọ́n kankan ti ń lọ lórí rédíò àwọn wọn sọ channel ti ń lọ fún ẹ lọ gbọ́ wo ẹ lọ wò wá kíákíá ní ìsìn ọ̀parí prógráàmù ọ̀bọ̀lọ́pàá ń ta ni n ò sì láyà gbèsè ṣé gbogbo wàhálà tí mo ṣe káàkiri ẹ wojọ́ tí mo ti ń dààmú látogójì ọdún Ọlọ́run wa ní kí sórótóró ọmọ ọ̀bọ sí lẹ́nu kí n wá pé kùjẹ́ lọ́kànlá Àbújá àbí wọ́n gbólúwa rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n Agódóńgbò Iléṣà àbí wọ́n gbé lọ sí Ọ̀yọ́ kí ni ń pè títọ̀ yọ̀hún wọn á lọ lè tìlúwẹ̀ mọ́lé. ta ni mo ní tí ó gbà mí lẹ̀ bí mo ṣe mọ mo tó ìbò ṣe ń wò mí bí mo ṣe tó mo lò ń wò mí wọn ò lọ́lọ́pàá wọn ò lẹ́gbọ̀n sọ́jà wọn ò lẹ́gbọ̀n olóṣèlú bó ṣe ń wò mí èmi èbó olóṣèlú ṣọ̀rẹ́ ìdí tí wọn èsì fi bá wọn ṣọ̀rẹ́ ni kí ẹnu mi ó lè bá a gbọ̀rọ̀ mò ń rawọ́ sọ́lọ́run Ọlọ́run tí wọn èé pààrọ̀ jọba wọn èé dìbò rẹ̀ Ọlọ́run ò ní táàmù
ó ní mò ń rawọ́ sí láti 40 years odidi 40 years mo ti ń rawọ́ àtẹsẹ̀ tí mo ti ń ra aṣọ lọ́hùn nígbà ó di 37 years ló tó dáhùn ó ti ń dáhùn wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́lẹ̀ o torí ká mọ̀ fi náà borí ọlọ́run mọ́lẹ̀ o láti bí 25 àkọ́kọ́ rawọ́ tá mọ̀ tá jẹ láàárọ̀ tá ní mọ̀ tá jẹ lọ́sàn-án a sì yún fún 25 years níjọ́ tí mo ṣe anniversary tí mo parí anniversary 25 years ọlọ́run lóhùn dé díẹ̀díẹ̀ ọkàn ń balẹ̀ ṣùgbọ́n ọlọ́run dé tán yányán nígbà ó di 37 years after 35 years anniversary ọlọ́run padà ó fi ra rẹ̀ hàn pé òun ti dé tán yányán èmi tí mo mọ bí mo ṣe wà tẹ́lẹ̀ tí mo mọ bí mo ṣe wà ní ìsìn mọ̀ ń kẹ́ra mi ń lò ní bí wọ́n ṣe lè gbá létí ń jọ̀hún tí wọ́n lọ rèé ra kínní tí wọ́n fi ra bí n bá dánwò rẹ̀ wò ní ìsìn ọsibítù ní landis. Àgbàlagbà ẹ ṣe kí lọ́ọ́ bá ìwà àlè mọ̀ ṣe gọ́gọ́gọ́ sóò tí gbọ́ ìwọ tó ń sọ̀rọ̀ tó ń criticize olóyè Sunday Igboho ọ̀sẹ̀ ìjọba lọ́sẹ̀ Sunday Igboho ìjọba ọ̀ràn mi sí yín o ẹ má sì mí gbọ́ o gbogbo ẹ̀yin Yorùbá nation ẹ pera yín jọ sí di rédíò kò síjọba kankan tó rán mi sí yín o ẹ má gbéra yín tìràbàyè débi tí ò lọ o ẹ bọ́ọ̀lẹ̀ ń bi ọ̀rọ̀ kótókótó kò sẹ́ni ọ̀ràn mi sí yín o kò sì sẹ́ni ọ̀ràn mi sí Sunday Igboho àánú ẹ̀ ló ṣe mí. ọba yìí pé ntẹ́ ẹ fẹ́ gbọ́nù àánú Sunday Igboho ló ṣe mí àánú abiyamọ ló ṣe mí bílọ́níà ní Sunday Igboho kí ṣẹlẹ̀ kí làlúrí ó tó dé kẹ́ ẹ tó kó bọ́ọ̀bọ́ Yorùbá nation bọ́ lọ́wọ́ bílọ́níà ta ní bàjọba àjà tí èrí gbọ́ bá Bíọ́lá ṣe tó gbogbo nǹkan ẹ̀ tán lójú ayé ẹ̀. Gbogbo ayé ló mọ̀ wípé gbogbo wa wọ́n yàn jẹ gbogbo Nàìjíríà gbogbo àwa tá a dìbò ìníjọba àjọ náà yàn jẹ níjọ́ àdìbò Abíọ́lá ṣé àmọ̀ pé yàn jẹ ni ta ló wá bóde tó wá bẹ bí Abíọ́lá pé abẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pa àṣàṣìṣe o ṣé bí ìwájú Amẹ́ríkà ni ìlú tá a fírì nù kà ṣé wọ́n á mọ̀ bẹ̀ yàn ìlú Áfíríkà mọ̀ bẹ̀ yàn ẹ dákun o ẹ má bínú o ìbò Abíọ́lá tá a dìhun mísítéèkì ni o ńlọ́wọlé ńgbà náà o gbogbo ẹ̀tọ́ rẹ̀ tó yọ ọgbà fọdún 4 tó fi wọlé o pa àwọn ọmọ rẹ̀ wá àtìyàwó rẹ̀ wọ́n wá gbà níbo wọ́n ti ń ṣerú rẹ̀ ṣe é gbọ́ rí Nàìjíríà àákànmọ́ fapájáná náà ni. nílùú èbó mo gbèdí fún wọn níjọ́ tí Joe Biden wọlé ọkùnrin tí wọ́n fún lọ́rùn pa táwọn ọlọ́pàá fún lọ́rùn pa tí wọn ò jẹ́ omi tó kú sí ọlọ́pàá lọ́wọ́ Joe Biden ó wá dúró sórí ìkólẹ̀ níwájú ọmọ ẹ̀ ó wá ń rawọ́ sọmọ ẹ̀ odidi pírẹsidẹ́ǹtì àgbáyé world president mọ̀ ní ẹni ó bá jẹ́ president America world president ní ó kólẹ̀ sórí ìkólẹ̀ ó wá ń rawọ́ sí ọmọ ẹni tí wọ́n lù pa ẹ dákun a ti ṣẹ̀ ìjọba ti ṣẹ̀yìn ọmọ kékeré ọmọ rẹ̀ ìjọba nu kìí ṣèlú tá a fi rí inú kà níbo lẹ gbọ́ pé wọ́n ti ṣe sọ́ọ̀rì fún òyàn rí níbo lẹ gbọ́ pé ìjọba Áfíríkà ti ṣe sọ́ọ̀rì rí ẹ yé tanra yín jẹ ẹ súnmọ́ Sunday Igboho rárá èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo súnmọ́ púpọ̀ dáadáa tí mo sì mọ̀ ẹni tó ní ó kéré pé ó ní ilé bíi 11 ó ní ilé epo bíi 3 ó kéré pé ó ní àkáǹtì 26 ìjọba gbẹ́sẹ̀ lé nínú àkáǹtì ẹyọ kan lásán 125 million wà ń bẹ̀ ọwọ́ adẹni tí wọ́n ti lọ Àtìkó ọwọ́ adẹni tí wọ́n ti sá Àtìkó ọwọ́ à ń gbé nínú room and parlour kan tí wọ́n fi sí lọ́hùn ẹ ń bá sọ pé kọ́ mọ́ gbà bí ẹ bá ní ọmọ gbà Sunday ṣó o ti gbọ́ ìwọ náà mọ́ gbà ó bí wọ́n ṣe ti Abíọ́lá pàjẹ́ wọn ó tì ọ́ pa. ìjọba ń bọ̀ wá bí ọ wọ́n ń bọ̀ wá sí Kútọ́nù wọ́n ń bọ̀ wá bí ọ. ẹjẹ́ nìkan máa tanra yín jẹ MKO Abíọ́lá ìyànjọ́ bíǹdà tó burúkú jù wọ́n yàn wá jẹ ni wọ́n yàn gbogbo ayé wọ́n yàn gbogbo
àjọ àti rédíò àti tẹlifíṣàn àti gbogbo ẹni tó dìbò àtẹni tá a dìbò fún àti gbogbo ẹgbẹ́ òṣèlú ìjọ náà ìyẹn jẹ́ níjọba yàn wá jẹ ààrẹ ní ṣe sọ́ọ̀rì ìdòní ọlọ́run. màá já nǹkan kan sí i tí n bá parí prógráàmù yìí ń fi nǹkan kan hàn ọ́ nínú fídíò rí tó bá ṣe kó ṣeé ṣe ń pè kó wo kó ọkàn rárá wo díẹ̀ nínú ọlá tọ́lọ̀ ń dá Sunday. multi-billionaire èèyàn láti bí 20 ọdún ní ti ń ta mọ́tò rẹ̀ kò sí olówó kan Ìbàdàn àbí olówó kan lẹ́kọ̀ọ́ tí ò mọ̀ tó ẹ bá rí mọ́tò ńláńlá kan kàǹkà òní ń ta mọ́tò fún wọn àmọ́ ta mọ́tò 50 million 100 million ní ọba ọmọ nípa ọkọ̀ púpọ̀ wọn a máa rán pé ọyá irú mọ́tò báyìí lọ wò wá ní Germany tí ẹ bá ń ta mọ́tò kan 200 million yóò pọ̀ wọ́n bá wọn rí 100 million yóò sì lọ rà wá Ọlọ́run ti gbà fún wá ń sẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ sírú wa irú èmi lẹ́ẹ̀ máa fi kọ́rọ̀ sọ àti ẹ̀wèrè mi ń sọ pé mo fẹ́ fi fíwáàsì wo ní fi Sunday Igboho wá. ẹ mọ ìhàtẹ́mi àti ẹ̀kọ́ síra wa Sunday Igboho tó ti pè mí rí mo fi ọba tó ní mí búra ó pè mí bọ̀dá ń bolẹ̀ wà mo níbi báyìí mo ń lọ Àbújá ńjọ́ náà ni mo ń wá owó lọ Àbújá ó ní bọ̀dá mo fẹ́ fún yín ní nǹkan kékeré kan ni ó sì ní kí n lọ sí báǹkì tó wà ní challenge yìí tó kọjú sílé epo challenge yẹn tó kọjú sí gáràjì mi ìdání dákọ orúkọ báǹkì yẹn gẹ́gẹ́ bí professional ilé epo challenge yẹn báǹkì tó kọjú sí ilé ọ́fíìsì àfunfun tó kọjú sílé epo challenge yẹn ó ní kí n wọ bẹ̀ lọ níbi owó èèyàn bá dé tí ò tẹ̀lé èèyàn dé báǹkì tí ò sì fún mi ń chẹ́ẹ̀kì tí ó sì ní kí n béèrè kàṣíà báyìí mo sì béèrè wọ́n sì gbé owó fún mi mo padà ńjọ́ náà ni mi lọ sí Àbújá mọ́ mo padà. ẹ wá ń sọ wóróworó mo padà àwọn owó lọ apàdé yìí lọ́nà bá a bá rówó ọ̀hún kí n là á fi rà ngbà ẹ máa wá 1 million lọ Àbújá torí 1 million ẹ sùn ẹ wọ bàálù ẹ ṣe gbogbo ẹ Ọlọ́run wá kíní owó òun wá pàdé yín lójú ọ̀nà lọ́yà padà mọ́ lọ sùn kírù rẹ̀ wá ní ṣòro kí n wá káwọ́ gbé ẹyẹ lè bónlé jẹ kó bónlé mu kó wá dọjọ́ ọjà kó wá dákẹ́ ẹ bú Wasiu Ayinde pé ọba tọrọ àforíjì ẹ bú mi ọba wù yín ẹ continue ẹ máa bú mi. sórí tó o bá jẹ́ ojúdá Yorùbá Nation tó bá yẹ pé Yorùbá Nation ni ọ́ lóòótọ́ ntọ́ kọ́kọ́ ṣe láàárọ̀ yìí kọ́kọ́ pé Sunday Igboho ọ̀sán ní direct number rẹ̀ lọ́wọ́ tó o bá jẹ́ Yorùbá Nation kọ́kọ́ pé Sunday Igboho kó o pé bọ̀dá kan mọ̀ bá ló kọjá Kola Olootu yóò sọ fún ọ pé ọgbẹ́nu rẹ sọ̀hún tí o bá sọ bẹ́ẹ̀ kó o pé ọmọ àlè ni mí yóò pé ọgbẹ́nu rẹ sọ̀hún bọ̀dá ò lè bà òun ló kọjá láéláé. FM 96.7. Oh yes, Pure Praise Concert 7.0 by Robot Music Ministry. Àpéjọpọ̀ ìyìn tí gbogbo àwọn ọmọ Ọlọ́run ti máa ń kóra wa jọ láti dáná ọpẹ́ sí Ọlọ́run. Tọdún yìí tún máa bí testimony gẹ́gẹ́ bí májẹ̀mú Olódùmarè. Date is Friday 23rd June 2023 at All of Grace.